ẹ wo èèyàn mi bàbá Mohbad ti padà sọ̀rọ̀. Ó ní gbogbo àwọn tó ń sọ pé àwọn ò wá justice fún ọmọ òun ìgbà kan pé torí pé kọ́ má bàa mú àdúrà lòun ń cover up. Ẹ wo ó ní tó bá jẹ́ pé àdúrà gan ló mọ̀ ń pa ìdí bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe kú ipò ṣe kí ni ipò àdúrà gan máa lọ sẹ́wọ̀n nítorí ẹ̀. Bàbá Mohbad sọ ọ̀rọ̀ gidi gan pé nígbà tí wọ́n sọ pé evidence kan pé àdúrà wa ní evidence lọ́wọ́ kò wá ní filẹ̀ tó wọn bá padà find out pé àdúrà gan fi evidence yẹn lẹ̀ nípa àdúrà gan máa ṣe kí ni òun gan lọ sọ́nà ó máa lọ sẹ́wọ̀n. Ẹ wo bàbá Mohbad sọ ọ̀rọ̀ gidi gan ni débi pé ẹ wo ká filẹ̀ ká dákẹ́ ni ẹ wá lọ gbọ́ bí bàbá Mohbad ṣe fẹnu ara ẹ̀ bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ yẹn ẹ wá lọ gbọ́. Bàbá yẹn wà justice ó ń cover àdúrà ni ó ń ṣe gbá kan ni kò rí bẹ́ẹ̀. Tí n bá ń wá ìdájọ́ òdodo ohun tí òfin bá sọ mo sọ ní station tí àdúrà bá lọ́wọ́ ń bẹ̀ ó ṣẹ̀wọ̀n ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ now àwọn àkíyèsí tí èmi rí tí mo fi ń rí pé awo kan ti ń bẹ nínú awọ ẹ̀wà rèé nípa ọ̀rọ̀ àdúrà more than a year tí ẹ̀gbọ́n ẹ̀ ti kú rèé àdúrà ò tí ì pè mí lórí fóònù báyìí. Ẹ jọ àwọn OPC tó fi ń ṣọ́ ohun tó fi ń ṣọ́ ìyá ẹ̀ ta ló gbà wọ́n fún wọn kó máa ṣọ́ wọn. Tí àdúrà ò lè dárìn ni kò mọlé bàbá ẹ̀ ni kí ni wọ́n ń bò tí wọ́n fi fa àdúrà mọ́ra. Tí ẹnìkan wá ń bọ́ ta tó ń ròyìn àdúrà bíi pé òun ló bí. Now kí n padà sórí ọ̀rọ̀ mi nípa ọ̀rọ̀ Yomi Fabiyi àjọpàdé rí adẹ̀wò sọ́tún àwò sósì that very day ó dẹ̀ competition that very day ó kọ statement nípa ohun tó fẹ́. Ní àkọ́kọ́ mo débẹ̀ torí pé orúkọ tèmi lọ ń dá ọ̀tọ̀ ni mi ò lè blame ẹnikẹ́ni. Nígbà mo wọ station àdúrà lọ́ba ni èmi ń pariwo. Nígbà tó tún yá mo tún béèrè Dàmọ́lá òṣìbí tán bá mi wá mo ṣe wà ń Kẹjà mo ń pe pàǹtí pé ẹ jọ nǹkan báyìí mú wá nǹkan báyìí mú wá nǹkan báyìí mú wá. Wọ́n lọ sí gbogbo àwọn tó wà nù sẹ́ẹ̀ wọ́n ní kò sẹ́ni tó ń jẹ́ àdúrà. Ẹ wo àbí ṣé drak ni wọ́n ní kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ó dá Dàmọ́lá ńkọ́ wọ́n tún wá lọ wọ́n ní kò sẹ́ni tó ń jẹ́ Dàmọ́lá. Wọ́n wà confused. Mo lọ dúró síta mo bẹ̀ sí ń wá Yomi Fabiyi láti mọ̀ pé ó wá gbogbo bíi mi ò rí. Ó ní bàbá ó ní ó wà ń bẹ́ẹ̀ so wọ́n ti sọ mi pé ó wà ń bẹ́ẹ̀ mú láti fa màá dúró dè ó tó mi jọ́dọ̀ ọ̀gá ọlọ́pàá tí mo dẹ̀ di pé iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ tó dáa ni ṣùgbọ́n àwọn kankan wà ń bẹ́ẹ̀ tí ó jẹ́ kínú mi dùn. Ìkíní wọ́n ní ìwádìí tí àwọn wá wọ́n ní ó yàtọ̀ sí ikú tó pa Mohbad. Arafá ni Fátímọ̀ wà. Àwọn tó sọ pé àwọn ní síkìtì ikú tó pa Mohbad ara kan náà ló yẹ kí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ ká lè wá ikú tó pọ̀ ọmọ yìí. Wọ́n ní ó yàtọ̀ síra wọn wọ́n ní ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ ni tí àwọn ṣe. Ìdè ní òkè ọmọ tó wà ní sẹ́ẹ̀ lọ́dún ọkọ̀ bá wọn mú wá ọmọdé rí mi olóhùn mọ̀ mí tí ìwọ rẹ̀ olóhùn ni ok kí ló rí lọ́bẹ̀ tó fi wà lọ́wọ́. Ó dẹ̀ sọ ó ní lóòótọ́ mò ń bá Yomi Fabiyi sọ ó náà mò ń bá sọ̀rọ̀ pé kì í ṣe àdúrà. Kí ló ní tó fi ṣe bẹ́ẹ̀ ó dorí kodò kò ní ánsà fún un lọ́yà mi wà pẹ̀lú mi Yomi Fabiyi wà ń bẹ̀ ohun tó sọ lójú gbogbo wa nìyẹn. Now
tí ẹ bá sọ̀rọ̀ pa 3 seconds fídíò mo gbọ́ ni èmi ò gbà torí pé mi ò tí ì rí náà níbi tí justice dé yìí mi ò fẹ́ kí ẹnìkan náà ní evidence kan òun hide ẹ̀ ìyẹn ò ṣiṣẹ́ o evidence tó bá ní tó lè fún lọ́ọ̀yà mi tó lè pè mí ẹlòmíì á sọ pé àbá ò fẹ́ justice àbá ò fẹ́ justice oró gbá lẹ́nu ẹni tó bá sọ bẹ́ẹ̀ ok kí ni mo wá ń fẹ́ jàre so bí ìrìn àjò mi ṣe rí nìyẹn ẹnikẹ́ni tí ó bá ṣí mọ́ lọ́wọ́ kó fi mú dánrin ìjọba o ní ìtọ́jú tó bá ti rí pé ọmọ mi náà dárúkọ ẹ wá débẹ̀ ó wá ń kọ́va ẹ̀ ó ní ọmọ ní oníṣèdí bẹ̀rẹ̀ káfíìdì sí yes ó lè sọ bẹ́ẹ̀ ǹjẹ́ mọ̀ pé tá bá wá jọ́sìsì títí tá bá ti rí díẹ̀ ẹbí mi ṣe máa retain as ẹbí mi ṣùgbọ́n mo fi gbogbo ohun tí mo ní búra fún yín pé nínú ìgbójẹ́ ìyá mi tó ti kú gan wọn ló lọ́wọ́ nínú ikú Mohbad kó jìyà ẹ̀kọ́ tó lọ kò sí ìgbà ní àkókò tí mo wà yìí gan ó jẹ́ àkókò tí mo bí fún orí ọ̀fẹ́ tọ́lọ́run fún mi yẹn ọmọ mẹ́ta mo bí ní ọjọ́ kan náà on the 3rd ní àkókò tí mo wà yìí mo tún fìlì ẹ̀ bíi pé ó tún ṣe kú ni so kí ìpá sọ pé ò ní evidence dání àdúrà ta fóònù gbà tó wá ta fóònù so ó ní evidence yẹn dání ẹ̀gbẹ́ ìkú ó dẹ̀ mú dání ẹnìkan wá ṣèwà fẹ́ lọ fi gbọ́ owó fẹ́ fi gbà lásán ẹ wá ní kí inú mi dùn sí ẹni tó bá ní evidence tí ò gbé jáde níbi tó bá pẹ̀lú ẹni bẹ́ẹ̀ gan ní apààyàn because kì í ṣe gbogbo nǹkan lógún máa ń pààyàn àbí kìíní kan àìní justice gan ó lè pààyàn ẹlòmíì kan wò mí báyìí pé bàbá ti move on bàbá ti ń ṣe gbá àìrí justice ó lè pààyàn lórílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣe ogun kì í ṣe ebi nìkan ló ń pààyàn àìrí justice gan ó lè pààyàn pẹ̀lú ayé wo rí pẹ̀lú ayé olùwà yìí so mo rọ̀ wá èmi o mi ò ní fọwọ́ bùn kankan nípa ọ̀rọ̀ justice for Mohbad anything tó bá ṣí mọ́ ẹ̀jẹ̀ kó face penalty ẹ̀ kò dẹ̀ síbi tó lè sọ pé justice yẹn wà àjọ máa wá débẹ̀ ni ìjẹ́ ń dúró báyìí so ọbalẹ̀ tó ní ìbéèrè mo fi dá yín lójú pé mo ready láti dáhùn ìbéèrè please Máyọ̀wá.